Ẹ̀yin àyànfẹ́, ẹ kú dédé ìwòyí. A tún padà sí orí ètò Kíni Bíbélì sọ nínú àwọn làálàá wa láti jẹ́ kí iṣẹ́ tí Olúwa rán wa kó lè di mímọ̀ fún ẹ̀yin àyànfẹ́, fún ìgbéró, fún ìgbàlà àti ìgbédìde yín nínú Kristi. Àwọn ìbéèrè tún wà ní iwájú mi ní òní tí màá máa kà wọ́n, tí màá sì máa dáhùn wọn gẹ́gẹ́ bí ẹ̀mí mímọ́ bá ṣe ràn mí lọ́wọ́. Ẹ má dẹ̀ gbàgbé pé mo sọ fún yín pé ẹ̀yin náà ní àǹfààní láti béèrè ìbéèrè. Ọ̀nà tí ìbéèrè yín fi lè gbà dé ọ̀dọ̀ tiwa ó ní pé kí ẹ tẹ̀ ẹ́ sí orí abala àríwísí ní abẹ́ fọ́nrán yìí, kí ẹ tẹ̀ síbẹ̀ kó dá yín lójú wípé bí Olúwa ti ń bẹ àti bí ẹ̀mí rẹ̀ ti ń bẹ, nígbà mìíràn tí a ó bá pàdé, a ó dáhùn àwọn ìbéèrè yín kí ẹ jẹ́ kí yẹn kí ó jẹ́ ìfọ̀kànbalẹ̀ fún yín ní orúkọ Jésù Kristi. Yóò dára fún wa. Ìbéèrè àkọ́kọ́ tí ó wà ní iwájú mi ni pé kí ni Bíbélì sọ nípa ìjọ tí ó yẹ kí a ṣẹ̀ṣẹ̀ gbàgbọ́ kó darapọ̀ mọ́, tàbí tí tọkọtaya tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbéra wọn níyàwó, irú ìjọ wo ló yẹ kí wọ́n máa lọ? Ìbéèrè yẹn jẹ́ méjì. Ìjọ wo ló yẹ kí ẹni tó ṣẹ̀ṣẹ̀ gbàgbọ́ kó máa lọ? Ìkejì, ìjọ wo ni ó yẹ kí tọkọtìyàwó tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ra wọn kí wọ́n máa lọ? Ẹ jẹ́ kí a mọ̀ ní àkọ́kọ́. Ṣé ẹ rí ọ̀rọ̀ ìjọ wo ló yẹ ká lọ? Ní tí a máa ń sọ ni pé ìjọ oníhìnrere, níbi tí wọ́n ti ń wàásù Bíbélì. Gbogbo àwọn ìjọ oníhìnrere tá a sọ pé wọ́n wàásù Bíbélì yìí, ṣé gbogbo wọn náà níjọ Ọlọ́run? Bẹ́ẹ̀ kọ́. Ẹ lè rí ṣọ́ọ̀ṣì míì kan sọ pé ọ̀run nílé àwọn, tàbí kan sọ wípé oníhìnrere làwọn. Kẹ́ débẹ̀ kó jẹ́ wípé àwọn gan fẹ́ẹ̀ tún burú jù lé àwo lọ. Bẹ́ẹ̀ ni o. Ìgbàgbọ́ mi rèé tí mo sì mọ̀ pé ó jẹ́ òtítọ́. Bó ti jẹ́ wípé Ọlọ́run kì í ju ọmọ lẹ̀ látọ̀run wá sáyé, ó máa rán ọmọ kọ̀ọ̀kan, gbogbo wa yìí ó rán wa wá sáyé nínú àwọn òbí kan ni. Ẹnu ẹni tá a ti gbọ́rọ̀ yẹn rere tá a ti gbàgbọ́, òun náà la gbọ́dọ̀ tẹ̀lé. Ìjọ tá a wà tá a ti gbọ́rọ̀ yẹn rere ìgbàlà ọkàn wa, tí èyí ṣe wípé ogun ló lé wa débẹ̀, tí wọ́n wá ṣiṣẹ́ àdúrà, tán ṣiṣẹ́ awo, tán pè ní iṣẹ́ wòlíì, tán wá sọ fún ẹ pé ogun ti ṣẹ́ fún ẹ báyìí o, mọ̀ kó ń ṣọ́ọ̀ṣì o, tó bá kó ń ṣọ́ọ̀ṣì yìí o, ogun ayé rẹ̀ ó padà o. Ìyẹn ò ń ṣe ṣọ́ọ̀ṣì o, ilé awo lọ́wọ́ yẹn o. Ìyẹn ò kì í ṣe ṣọ́ọ̀ṣì o. Ẹ̀yin pàìtọ̀ tẹ́ ẹ̀ ń ṣe bẹ́ẹ̀, ẹ̀yin sọmọ Ọlọ́run o. Ẹ̀yin sọmọ Ọlọ́run o. Ogun ṣiṣẹ́ kọ́ ni ó ń bí èèyàn sínú Olúwa. Ọ̀pọ̀ àwọn èèyàn ní Jésù Kristi olùgbàlà ṣe lóore tó ṣiṣẹ́ ìyanu fún wọn tí wọn ò gbàgbọ́. Tí máa ní wọn ò gbàgbọ́, tí wọn ò rò pé kí ni máa sọ èèyàn dọ́mọ Ọlọ́run? Nǹkan méjì ni: ìrònúpìwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀ àti ìgbàgbọ́ nínú ikú, ìsìnkú, àjíǹde àti ìgòkèrè ọ̀run Jésù Kristi. N tó ń sọ èèyàn dọ́mọ Ọlọ́run nìyẹn. Máa pé mo lọ ṣọ́ọ̀ṣì, ogun ayé mi ṣe olòṣì ní mo dé ṣọ́ọ̀ṣì, ọba òkè wá bẹ́gi ọlá fún mi, mo ti wá dọ́mọ Ọlọ́run. Wọ́n á sọ pé nísìn bí wọ́n á sọ pé a ṣẹ̀ṣẹ̀ gbàgbọ́ ni mí, ṣọ́ọ̀ṣì tí mo ń lọ náà ni ó ṣe é ṣe kó jẹ́ pé iṣẹ́ awo ni wọ́n ṣe fún ẹ, tógun fi ṣẹ́ fún ẹ. Wọ́n á sọ fẹ́ pé o gbọ́dọ̀ kú ṣọ́ọ̀ṣì. Ìyẹn ò kì í ṣe Bíbélì. Ní tí mò ń sọ ni pé ẹni tó wàásù ìyẹn rere fún ẹ tó gbàgbọ́, òun náà lọ gbọ́dọ̀ tẹ̀lé láti fọ̀nà hàn. Bẹ́ẹ̀ ni tọkọtìyàwó tí wọ́n wá fẹ́ra wọn, mo gbàgbọ́ pé àwọn méjèèjì ọmọ Ọlọ́run ni wọ́n. Àwọn méjèèjì ní kán wá béèrè lọ́wọ́ Olúwa. Olúwa lolùṣọ́ àgùntàn wa,
Olúwa ló mọ ṣọ́ọ̀ṣì títọ́. Ẹ wo ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ̀ẹ̀kan lè máa wò pé òní ni Sunday, ṣọ́ọ̀ṣì wo ló wà láyìíká kí n lọ bẹ̀. Ó lè ṣe yẹn kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ o, ṣùgbọ́n tó níbì kan tí Ọlọ́run fẹ́ kó o jẹ́ ọmọ bẹ̀. Ó níbì kan tí Ọlọ́run fẹ́ ti ní tó ti nílò ìwọ àtọkọ rẹ àbí ìwọ àtaya rẹ, tó ti fẹ́ tún ayé yín ṣe, tó ti fẹ́ ràn yín lọ́wọ́, tẹ́yin náà ti wá jẹ́ ìbùkún fún wọn. Ẹ̀mí mímọ́ ló máa dá yín lọ bẹ̀. Ẹ jẹ́ ká filẹ̀ bẹ̀. Ìbéèrè mìíràn ó ní wípé lórí ọ̀tọ̀ ètò ìṣúná ní ìbéèrè eléyìí, kí ni Bíbélì sọ lórí bí a ti máa ṣètò ìṣúná wa bí tọkọtìyàwó nígbà tí owó tó ń wọlé fún ìyàwó tó ju ti ọkọ lọ? Pé kí ni Bíbélì sọ nípa ẹ̀? Ọlọ́run wa tí ń bẹ lókè tí ń ṣe èyí tó wù, ó ṣeéṣe kíyàwó lówó lọ́wọ́ jọkọ lọ, kíyàwó máa ṣiṣẹ́ kó tí ń wọlé fún kó jẹ́ tabua tàbí kó lóòrìn ju tọkọ ẹ̀ lọ. Ẹ wo n tí mo fẹ́ ṣe fún pàápàá wa tá a jọ ọmọ Yorùbá, ìrònú wa nípa ìgbéyàwó àti àṣà wa àti ìṣe wa nílẹ̀ Yorùbá ó fẹ́ tako Bíbélì díẹ̀ lórí ọ̀rọ̀ n tá à ń sọ yìí. Ẹ̀yin kan ti rò pé nítorí pé mo jẹ́ ọkùnrin èmi ni mo gbọ́dọ̀ lówó lọ́wọ́ ju ìyàwó mi lọ. Kò síbi tí wọ́n kọ sínú Bíbélì o, kódà nínú ayé wọ́n yìí fagídí sáyé, bẹ́ẹ̀ ni a kì í sì fagídí ṣègbàgbọ́. Ọlọ́run yìí ń bẹ lókè òsè tó wù, tó bá wù Olódùmarè láti gbé orí ìyàwó ẹ̀ sókè jù ẹ́ lọ nínú ètò ìṣúná, kò sógun ń bẹ. Ṣé bí wọ́n ló ní ìyàwó ẹ̀ ló ní ẹ́, ẹni ọlẹ́rú lọ́lẹ́rú, ìwọ ló ní ìyàwó ẹ̀ tó ní ìwọ náà ló ní. Kò wá nílò kó máa fapá jánu kó wá máa dà sírọ̀fù lórí ọ̀rọ̀ yìí, kò le tó yẹn. Nínú gbàgbọ́ náà sì rè kò le tó bẹ́ẹ̀. Ohun tí ọkọ bá ní aya ló ní, ohun tí aya bá ní ọkọ ló ní. Ṣùgbọ́n kí ọkùnrin yẹn máa rò wípé torí pé aya ní jù òun lọ yóò máa fẹ́ gùn gàràgàrà. Bẹ́ẹ̀ sì lọ bá dé lórí ọ̀rọ̀ owó fún àwọn tí wọn kò gbà kí Jésù Kristi ọmọ solúwa ayé wọn. Ẹni tí ó bá ti gbà kí Jésù jẹ́ olúwa ayé òun, tí ó solúwa ayé ẹ̀ pọ̀, owó solúwa ayé ẹ̀, orí kunkunu rẹ̀ yóò solúwa ayé ẹ̀, èṣù gángan fúnra rẹ̀ yóò ṣe olúwa lórí ayé ẹ̀, ayé gangan àyíká ẹ̀ á solúwa lórí ayé ẹ̀. Tó bá ní kan gba, tó bá wà sí fún wa pé ká gba Jésù ní olúwa àti olùgbàlà, nǹkan ìrírí méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni. A gba Jésù lólùgbàlà ló mú ìdáríjì ẹ̀ṣẹ̀ bá wa, tá a fi ní ìrírí ìgbàlà, tá a ní ẹ̀rí wípé mo dọmọ Ọlọ́run. Mọ̀ pé mo ní Jésù lólúwa, ìyẹn ni pé mo sán pásánṣẹ̀ pé Jésù olùgbàlà, mo tẹrí gbogbo ohun tí mo ní, gbogbo ohun tí mo jẹ́, gbogbo ohun tí wọ́n ní, gbogbo ohun tí wọ́n jẹ́ lọ́la, mo tẹrí ẹ̀ bá fún ẹ. Ìwọ ló ní. Nǹkan pè ní gbìyànjú olúwa ni. Ẹni bá wá ní ìrírí yẹn kó lé, kó wá lówó lọ́wọ́ yẹn kó ní gbé léjú. Ṣùgbọ́n tí ò ní Jésù lólúwa, tó kàn jẹ́ pé lóòótọ́ ló dọmọ Ọlọ́run, ṣùgbọ́n òun ní ṣàkóso ayé ẹ̀, ó ṣeéṣe kówó dé kọ́ gapá. Nǹkan mẹ́ta ni máa ń tàṣírí pé Jésù kọ́ lólúwa ayé wa. Nǹkan mẹ́ta fún àwọn ọmọ Ọlọ́run. Àkọ́kọ́ lówó, ìkejì ní ipò, ìkẹta lágbára. Bówó bá dé, ẹni tí ò ní Kristi lólúwa yóò gapá. Bí ipò bá dé, ẹni tí ò ní Kristi yóò fi ipò rẹ̀ ṣẹ̀rù ọmọnìkejì. Bí agbára bá dé, ẹni tí ò ní Kristi lólúwa ayé ẹ̀ á tẹ́lẹ̀ báṣubàṣu, á jayé alábátá, yóò fi mú ẹlòmíì dánrin. Ṣùgbọ́n tó bá jẹ́ pé Jésù ní olúwa lórí ayé ọkùnrin yìí, kò ní sọ pé torí pé òun ò lówó lọ́wọ́, ìyàwó wa lówó, á wá fẹ́ máa ní obìnrin yẹn lára, àbúkò náà fẹ́ máa torí pé èèyàn lè jólòsì kó jó níyọnu nù gbéyàwó, èèyàn sì lè jẹ́ olówó kó jẹ́ pé ìrọ̀rùn àti ìtura ló bá dé. Sẹ́ẹ̀rí àtowó àtòsì méjèèjì ni wọ́n lágbára tí wọ́n tán fi yọ ní lẹ́nu. Tọkùnrin bá ní òsì tí ò ní Kristi lólúwa, tíyàwó rẹ̀ lówó lọ́wọ́, yóò yọ obìnrin yẹn lẹ́nu o. Tóbìnrin bá lówó lọ́wọ́ tí ó bá ní Kristi ní olúwa ayé ẹ̀, yóò gun obìnrin yẹn gàràgàrà. Ìnà fi máa sọ fáwọn ọ̀dọ́kùnrin àtọ̀dọ́bìnrin tí wọ́n ti ìfẹ́ yíra wọn wípé ọ̀tọ̀ ní pé kẹ́ẹjọ́ mọ Ọlọ́run, ẹ gbọ́dọ̀ wọnú ìrírí pé Kristi lólúwa ayé mi bí ọkùnrin, Kristi lólúwa ayé rẹ bí obìnrin. Lórúkọ Jésù Kristi yóò dára fún wa. Kò lè
tí Kristi bá jẹ́ olúwa lórí ayé ọkọ tó jẹ́ olúwa lórí ayé aya, ẹnikẹ́ni tó wù kó lówó jù náà méjèèjì, ẹnìkan ò ní, olówó ò ní máa rí ẹnìkejì bí aláìmọ̀ọ́ṣe, ẹni tí kò sì ní kò ní máa rí ẹni tó ní bí ẹni pé òun lọ dára jù. Ó sì rí nìyẹn. Ìbéèrè mìíràn tí a tún bi wá léèrè níbí ni pé kí ni Bíbélì sọ nípa ìbádọ́rẹ̀ẹ́ àti fífẹ́ obìnrin sọ́nà? Tí wọ́n béèrè pé kí ni Bíbélì sọ nípa dating àti courtship. Bí àwọn èèyàn ti máa ń sọ, mo rí obìnrin yìí, ó wù mí, mo fẹ́ fẹ́. Àbí obìnrin àtọkùnrin wọn wòra wọn fẹ́ra wọn, wọ́n wá ń yẹra wọn wò. Wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí ọ̀rẹ́. Ọkùnrin yóò dẹnu ìfẹ́ kọ, ṣùgbọ́n wọ́n jọ ń ṣọ̀rẹ́, tí wọ́n ń pè ní dating nìyẹn. Nígbà tá a bá wòra wa, bóyá ọkùnrin yẹn wò pé okay, ó dà pé bá ti jọ rìnrìn àjò oṣù 6 àbọ̀dún kan, ó dàbẹ̀ ni pé ọ̀rọ̀ wa yóò jọra wọn. Ó tún wá ṣeéṣe nígbà tí wọ́n ń ṣe àyẹ̀wò ara wọn yẹn lọ́wọ́, ó ṣeéṣe kí wọ́n máa kúra wọn mọ́lẹ̀, kí wọ́n máa lò gbà, kí ìbálòpọ̀ máa wáyé láàrin wọn. Ìyẹn lọmọ Ọlọ́run ò kì í ṣe. Bẹ́ẹ̀ ni, ẹ má sì mí túmọ̀ ọmọ Ọlọ́run kì í ṣe. Kò síbi tí a ti kọ sínú Bíbélì pé kí ọkùnrin kan àti obìnrin kan kí wọ́n máa wòra wọn, tán bá dé àwọn wòra wọn kan máa bára wọn sùn. Sẹ́ni tí wọ́n ń pè ní àgbèrè nínú Bíbélì ó ní ìbálòpọ̀ ọkùnrin àtobìnrin láàrin ọkùnrin kan àtobìnrin kan tí wọn kò tí ì di tọkọtìyàwó. Ibi tí ọ̀rọ̀ à ń déètì tó ti fẹ́ sapá kan jà mọ́ nínú eré ìje ìgbàgbọ́ fún àwọn ọmọ ìjọba ọ̀run ó nìyẹn. Kò wá lè sí ìbádọ́rẹ̀ẹ́ courtship nígbà tí ọkùnrin kan kò tí ì kọ ẹnu sí obìnrin kan pé ìwọ ni mo fẹ́ fi ṣaya. Ẹ jẹ́ kó rí ó yàtọ̀ síra wọn. Nínú èmi àti ọmọbìnrin yìí jọ fẹ́ máa ṣàyẹ̀wò ara wa, ó ní pé à ń date, mò ń bá a ṣọ̀rẹ́, òun náà bá mi ń ṣọ̀rẹ́. A ní lọ́kàn pé ó ṣeéṣe ká di tọkọtìyàwó lọ́la, ó sì ṣeéṣe ká má jẹ́ tọkọtìyàwó. Àwọn méjèèjì ti mọ̀ láàrin ara wọn, ṣùgbọ́n wọ́n jọ ń ṣọ̀rẹ́. Wọ́n ṣe ń bára wọn ṣọ̀rẹ́ yìí lórí ọ̀rọ̀ dating yìí náà ni ó wá ṣeéṣe o kí wọ́n má mú ìbálòpọ̀ mọ́. Wọ́n lè ṣe kán má mú ìbálòpọ̀ mọ́. Tí wọ́n bá lè ṣe bẹ́ẹ̀, tí wọ́n bá mú ìbálòpọ̀ mọ́ bí ọmọ Ọlọ́run, kò sí tó burú mẹ́. Tán kàn jọ ń yẹra wọn wò. Gbà tó wá rí pé ọkùnrin yìí pé obìnrin yìí tẹ́ mi lọ́rùn, òun náà ni màá fi ṣaya, tó wá kọnu sí obìnrin yìí pé wò, ìwọ ni mo fẹ́ fẹ́ níyàwó, tó fún lórúkà pé mo fẹ́ máa fẹ́ ọ sọ́nà. Ìgbà tó bá tó ṣe yẹn ni wọ́n tó bẹ̀rẹ̀ ìbádọ́rẹ̀ẹ́. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé à ń wòra wa ni, à ń wúra wa, à ń yẹra wa wò, ní là ń ṣe, à ń dètè ara wa ni. Ọmọ Ọlọ́run ni mí, ọmọ Ọlọ́run lọmọbìnrin yìí náà. A wá ń kúra wa mọ́lẹ̀ nínú àjọṣepọ̀ yẹn. Ayé méjèèjì ti ń dẹ́ṣẹ̀, ní tí wọ́n ń pè lágbèrè nìyẹn. Ní tí wọ́n ń pè ní àgbèrè nìyẹn. Ní tí wọ́n ń pè ní àgbèrè nìyẹn. Nínú Kristi a kì í ṣe bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni, a kì í ṣe bẹ́ẹ̀. A kì í ṣe bẹ́ẹ̀. A kì í ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n nígbà tí a ti wá rí i pé ọkùnrin àti obìnrin wọn fẹ́ fẹ́ra wọn, táwọn á ń fẹ́ra wọn sọ́nà náà, wọ́n à ní bára wọn lò pọ̀. Wọ́n á jọ máa ṣètò báwo ni ọjọ́ ọ̀la wa ó ṣe rí, báwo ni ìrìn àjò wa ó ṣe rí. Wọ́n á máa ṣe ọ̀rẹ́, wọ́n á máa ṣe ìbádọ́rẹ̀ẹ́ ní ìbámu pẹ̀lú ìwòye tí wọ́n ti ní nípa ọjọ́ ọ̀la wọn. Nígbà wọn bá parí ìbádọ́rẹ̀ẹ́ yẹn tán ni wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá ṣe ayẹyẹ ìgbéyàwó kan tó bẹ̀rẹ̀ ìgbé ayé lọ́kọláya. Bíbélì sọ wípé kí ìgbéyàwó kó lọ́lá, Hébérù orí 13:4, kí àkéte kó sì jẹ́ aláìlérí, torí àwọn àgbèrè àti panṣágà ni Ọlọ́run yóò dá lẹ́jọ́. Lórúkọ Jésù Kristi yóò dára fún wa. Kí ni Bíbélì sọ nípa bí tọkọtìyàwó ṣe lè ní ìdílé tí yóò jẹ́ pé Ọlọ́run ni ó wà ní àárín gbogbo wọn? Kí ni Bíbélì sọ lórí bí tọkọtaya ṣe lè kọ́ ìdílé tí yóò lera,
tí ó sì jẹ́ pé Ọlọ́run ní àárín gbogbo wọn. Àdúrà wa tí olórin orin ìrere kan kọ nínú ìwé orin èrè ni pé Olúwa fún wa ní ìdílé Kristẹni. N tá ń pè ní ìdílé Kristẹni ó ní pé Ọlọ́run ní àárín gbùngbùn. Ọlọ́run láàrin gbùngbùn ọkọ, Ọlọ́run láàrin gbùngbùn aya. Ọlọ́run wá ṣàánú fún wọn, bí wọn lọ́mọ, ó fún wọn láwọn ọmọ, bóyá ẹyọ kan ni, méjì ni, mẹ́ta ni tàbí mẹ́rin tàbí wọ́n jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run ní àárín gbùngbùn ọmọ yìí. Ọmọkùnrin tí wọ́n ní, Ọlọ́run ní àárín gbùngbùn. Ọmọbìnrin tí wọ́n ní, ìyẹn nìkan kọ́, tí wọ́n Ọlọ́run bá tún kẹ́ wọn, tí wọ́n tún ní àwọn ọmọ tí kì í sáwọn ni wọ́n bí, bóyá àbúrò ọkọ, àbúrò ìyàwó tàbí àwọn ọmọ àjèjì tàbí ọmọ ẹbí tàbí ọmọ ará tàbí ọmọ tí wọ́n gbà láti ta láti sọdọ́mọ nínú ilé wọn. Kí Ọlọ́run jẹ́ àárín gbùngbùn àwọn ọkàn àwọn ọmọ wọn yìí. Kódà tí wọ́n bá tún ní ọmọ ọ̀dọ̀, ìyẹn ni pé tí wọ́n bá ní òṣìṣẹ́ tó ń bá wọn gbé, àwọn òṣìṣẹ́ tó máa ń ṣe, kó jẹ́ pé Ọlọ́run ní àárín gbùngbùn. Ní tí Ọlọ́run fẹ́ nìyẹn. Ìdá ń pè ní ìdílé Kristẹni nìyẹn. Bólúwa sì ti fẹ́ kí gbogbo ìdílé àwa tá à ń ké pe orúkọ Olúwa kórè nìyẹn. Kí Ọlọ́run jẹ́ àárín gbùngbùn. Kí la máa wá ṣe? Àkọ́kọ́ ni pé tọkọtìyàwó gbọ́dọ̀ dá Ọlọ́run mọ̀ pé Ọlọ́run ló ń sọ ohun gbogbo, òun sì lórí sọ ohun gbogbo. Òun la lè farapamọ́ fún níwájú rẹ̀. Ohun gbogbo ló wà ní òhò níwájú ẹ̀. Tá a bá sì parí ìrìn àjò wa nínú ayé, á padà sọ́dọ̀ rẹ̀ láti jiyàn fún. Bẹ́ẹ̀ ni kí wọ́n mọ̀. Bẹ́ẹ̀ ni. Èkejì ni pé kí ni wọ́n mọ̀, kí ni Bíbélì sọ lórí ntí ọkọ yìí gbọ́dọ̀ ṣe, ntí aya yìí gbọ́dọ̀ ṣe. Kò rújú. Bíbélì sọ fún ọkọ wípé ìwọ lọ́kọ lórí aya rẹ, ìwọ ni orí, kì í ṣe olórí. Ọlọ́run fi ọkùnrin sí olórí obìnrin. Ó kò jọra wọn. Ọ̀tọ̀ lolórí, ọ̀tọ̀ lórí. Olórí máa ń pàṣẹ ni, ibi ó bá wù ni ó máa tarí ìyàwó rẹ̀ sí. Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀. Ọmọbìnrin Ọlọ́run ọbabìnrin ni. Gbogbo àwọn ọmọkùnrin Ọlọ́run ọbakùnrin ni wọ́n. Ọba kì í wá ba lórí ọba. Bẹ́ẹ̀ ni. Orí ni Ọlọ́run fi ọkùnrin ṣe, ni pé ọkùnrin yìí ni ó máa jẹ́ aṣíwájú. Ìyẹn ni pé tí ọkùnrin yìí bá jẹ́ aṣíwájú, a sì ń retí lọ́wọ́ rẹ̀ pé kó máa ṣíwájú ilé rẹ̀ gẹ́gẹ́ bí Kristi orí rẹ̀ ti ń ṣíwájú rẹ̀. A sì tún pè é gẹ́gẹ́ bí ó ti jẹ́ aṣíwájú, kó jẹ́ àlùfáà fún ilé rẹ̀, kó jẹ́ wòlíì fún ilé rẹ̀, kó jẹ́ olùpèsè fún ilé rẹ̀, kó jẹ́ aláàbò fún ilé rẹ̀. Tó bá ti ṣe àwọn nǹkan wọ̀nyí, kò sí bá a ṣe ní ìdílé tó lera, tó sangun, tó dúore. Ọlọ́run wá retí lọ́wọ́ obìnrin náà pé ìwọ ọbabìnrin yìí, ọbabìnrin ni ẹ́, ó kì í sọmọ ọ̀dọ̀, ó kì í sì ṣẹrú. Àmú ẹ wá sínú ayé ọkùnrin yìí kó ọmọ bá fi gagbága wọ́n rán ẹni pé kó wá bá a ṣùgbà rẹ̀, kó wá máa ṣàlátìlẹ́yìn fún olùrànlọ́wọ́ ní gbogbo àìní tí ọkùnrin yìí ní. Bí ọkùnrin yìí ó ti máa bá àìní obìnrin pàdé, ni Ọlọ́run ti pé kí obìnrin náà bá àìní ọkùnrin kàjẹ́. Ọlọ́run wá parí ẹ̀ sí pé ẹ̀yin aya, ẹ tẹríba fún àwọn ọkọ tiyín. Ìtẹríba yẹn kì í ṣe pé Ọlọ́run sọ fún ẹ̀yin ọkùnrin pé ìyàwó rẹ kò wá lẹ́nu ọ̀rọ̀ nínú ilé, pé tẹ́ bá sá ti sọ apàṣẹ wa lẹ́yìn irọ́. Ẹ̀ ń dà Bíbélì rú. Ìwà àwọn ọmọ Áfíríkà ní ń dà yín láàmú. Ìyẹn ẹlẹgbẹ́ ọ̀nà ìgbéyàwó tẹ́ fi ń lágídí. Wọ́n ìfà kò sí agídí nínú ìjọba Kristi, kò sálágídí ń bẹ. Ọlọ́run yìí sálágídí. Ẹ gbọ́dọ̀ gbogbo ẹ̀yin tẹ́ já lágídí, ẹ jẹ́ kó yé yín pé tèṣù ni. Bẹ́ẹ̀ ni. Kí má pè yín tèṣù, torí pé ẹran ara ní bàbá Èṣù. Ọkùnrin ògbólógbò ń ló bí Èṣù. Ń ló sọ Lúsíférì di Èṣù. Ìwé Róòmù orí 8 ẹsẹ̀ 7, ó ní ẹni tó bá wà ní pátá, ó ní kì í tẹríba fọ́lọ́run. Kò tí ẹ lè ṣe. Kán bá ní kíyàwó rẹ̀ ó tẹríba, tí wọ́n ń sọ fún ni wípé ibi tí Olúwa bá darí ẹ lọ ni kó máa tẹ̀lé ẹ lọ, kó máa ṣùgbà rẹ, kó máa ṣàtìlẹ́yìn fún wọn. Wọ́n á ní kó máa fagídí, kó máa sọ pé Bíbélì ó sọ bẹ́ẹ̀, wọ́n á fagídí sáyé, wọ́n á sì fagídí sọ́kọ ìyàwó. Gbogbo alágídí nínú ìgbéyàwó lójú òtí, wọ́n á lé ní ìdílé.
tí Ọlọ́run ajé àrùn gbogbo tó Ọlọ́run yìí ṣalágídí, kò sí alágídí nínú àwọn ọmọ ẹ̀. Àwọn ọmọ tó bá lágídí lọ́jọ́ Jésù yóò sọ fún wọn pé ẹ lọ kúrò lọ́dọ̀ mi, èmi ò mọ̀ yín rí, mi ò mọ̀ bí ẹ ti rágídí inú yín, mi ò mọ̀. Tó bá lọ oníṣẹ́ ẹ̀ṣẹ̀ ni ẹ kò wájú mi. Bí ìyẹn ti rí nìyẹn, kí ọkùnrin kó dúró láàyè ẹ̀, kí obìnrin kó dúró láàyè ẹ̀, kọ́kọ́ fẹ́ràn aya, kí aya kó tẹríba fún ọkọ. Lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, Ọlọ́run yóò gbé ilé kọ̀ọ̀kan ró. Ìbéèrè mìíràn tí wọ́n tún béèrè pé kí ni Bíbélì sọ lórí ìkọ̀sílẹ̀ àti títún ìgbéyàwó ṣe. Àti sọ lọ́jọ́ sí pé Ọlọ́run kórìíra ìkọ̀sílẹ̀. A sọ fún wa wípé Ọlọ́run Jésù dá wa padà sí àti tí kọ̀ sí pé ẹni Ọlọ́run bá so pọ̀ kẹ́nikẹ́ni kó má ṣe yà wọ́n. Mo wá ní pé ká túmọ̀ gbogbo pé ẹni tó Ọlọ́run bá so pọ̀ yẹn pé ká tú dáadáa pé àwọn ìgbéyàwó àdàlú wà ń ṣọ́ọ̀ṣì. Mo sọ pé kò ṣeé ṣe ká máa ní ìkọ̀sílẹ̀ nínú ṣọ́ọ̀ṣì. Ẹ gbà mí gbọ́, bẹ́ẹ̀ sì gbà mí gbọ́ tẹ́ ní pé ọmọ yẹn nu ẹ̀rùn ẹlẹ́kọ̀ọ́ ìkíni kò sí jà ń bẹ̀. Inú ayé ìlàjọ wa kémi tó dáyé kí n tó gba Jésù ní ìkọ̀sílẹ̀ ti wà láàrin àwọn agbo onígbàgbọ́. Bẹ́ẹ̀ ni nígbà èmi sì tún ti ń ṣiṣẹ́ Olúwa ìkọ̀sílẹ̀ wa, àwọn ìgbéyàwó tá a dù tí ò ṣe é dù wá, àwọn ìgbéyàwó tí wọ́n sì tún dù lọ́la tí ò ní ṣe é dù wá. Bẹ́ẹ̀ ni ó sì yé mi pé àwọn kan gbà pé mo ti gbé a máa forí rọ lọ náà ni ibi ọba já sí ọjà sí ògo ní fọlọ́ irú ẹ̀ wà. Ṣùgbọ́n kó yé wa wípé ìkọ̀sílẹ̀ yóò máa wà. Ìgbà mìíràn wá ẹni tí ò tiẹ̀ pẹ́ tí ò lálá rẹ̀ rí ní ọ̀sẹ̀lẹ̀ sí tó bá wá ṣẹlẹ̀. Ìní ìwé Kọ́ríńtì kìíní orí 7 ẹsẹ̀ 15. Ẹ̀yin èèyàn má máa sọ pé Pọ́ọ̀lù ló sọ bẹ́ẹ̀. Gbogbo ìwé mímọ́ Pọ́ọ̀lù sọ pé gbogbo àwọn kan tó ń kọ Olúwa ló sọ lẹ́nu o. Tá a bá wá ń sọ pé irọ́ ni Pọ́ọ̀lù ọ̀gẹ́ẹ̀tì ẹ wò mí. Jésù sọ fáwọn ọmọ ẹ pé ọ̀pọ̀ ọ̀rọ̀ mo fẹ́ sọ fún ọ ẹ lè gbà ní ìsinyìí o, ẹ lè gbà o. Àwọn Pétérù Pọ́ọ̀lù sí mẹ́gbà tí Jésù ń bá wọn sọ̀rọ̀ yẹn, àwọn Pétérù lè gba Pọ́ọ̀lù. Wọ́n sọ pé arákùnrin wa ni, ọ̀pọ̀ nǹkan tó ń sọ ní òye àwa gan torí pé tá a fi hàn ni. Ó ní ọ̀pọ̀ ọ̀rọ̀ rẹ̀ ní kò yé àwọn èèyàn, ó láwọn kan dẹ̀ tó ń lọ lọ́rùn. Arákùnrin náà sọ pé Ọlọ́run kórìíra ìkọ̀sílẹ̀, pé nǹkan tí aláìgbàgbọ́ bá lọ tàbí tẹ́nìkan bá lọ ó lọ́rọ̀kùnrin yẹn tàbí obìnrin yẹn kò sí nínú ìdè. Bíbélì sọ bẹ́ẹ̀. Ẹ tún wá jẹ́ ká tún wò báyìí. Níbo ni wọ́n kọ síná nínú Bíbélì wípé ìgbéyàwó ò ní ìwé ìrìnnà fún ìjọba Ọlọ́run? Èmi bi yín léèrè o. Ẹ máa wá tẹ́ ẹ bá ti rí ẹ kọ sínú abala àríwísí pé ìgbéyàwó ni ó jẹ́ ìwé ìrìnnà. Jésù sọ fún wa pé Jòhánù orí 3 ẹsẹ̀ 3 àti ẹsẹ̀ 5 lóòótọ́ mo wí fún ọ, bí a kò bá tún ènìyàn bí kò lè wọ ìjọba Ọlọ́run. Ẹsẹ̀ 5 ní lóòótọ́ mo wí fún ọ, tí a kò bá fi omi àti ẹ̀mí bí ènìyàn kò lè wọ ìjọba Ọlọ́run. Jòhánù orí 5 ẹsẹ̀ 24 ọba ògo ń gbé lóòótọ́ mo wí fún yín, bí ẹnikẹ́ni bá gbà mí gbọ́ Olúwa rẹ̀ ti ré kọjá láti inú ikú sínú ìyè, ó ní a ò ní dá lẹ́jọ́. Olúwa rẹ̀ ti níyà nípẹ̀kun. Níbo ni wọ́n kọ sínú Bíbélì wípé lóòótọ́ mo wí fún ọ, ẹni tí ìgbéyàwó rẹ̀ bá dàrú kò ní díjọba ọ̀run. Àwa la máa fa ọ̀rọ̀ lọ bí tí ò yẹ ká fa lọ. Ibi tí mo wá fẹ́ parí ẹ̀ sí rẹ̀, ọmọbìnrin yìí ọkọ fi ilẹ̀ tàbí ọkọ gan fẹ́ gbẹ̀mí ẹ̀ ní bàbá tó ní wá wò pé kọ̀rọ̀ ayé sàn ju kọ̀rọ̀ ọ̀run lọ, wọ́n mẹ́rin tó fa ìṣe láyé ọkọ já gbéyàwó mọ́jẹ́ kọkùnrin kó báyìí ní bàbá mú ọmọ rẹ̀ kúrò nílé ọkọ. Ọmọ yẹn wà ń bẹ̀ ọmọ ọdún kápẹ́ ní ọmọ 30 ọdún tí ó wà dúró bẹ́ẹ̀ kò ní lọ́kọ mọ́ títí Jésù èdè bóyá nípa ikú tàbí nígbà tí kò lọ sókè àyànfẹ́ bá wà. Ẹ̀rọ ọkùnrin yìí tí ó lè jẹ́ tó wá jẹ́ páìtọ̀ ní ṣùgbọ́n ọmọ tó fẹ́ ó ṣàgbákò aláìgbàgbọ́ lọmọbìnrin ọ̀hún. Ó wá lọ yóò sì máa ṣiṣẹ́ Olúwa lọ láàrin àwọn èèyàn. Ọmọ
ká sọ fún pọ́mọ ọgbọ̀n lé ní márùndínlógójì ní tàbí ogójì, obìnrin wa lọ lọ́dọ̀ rẹ̀, iṣẹ́ Olúwa yìí náà ni ó sì ṣekú, yóò máa wà láwùjọ àwọn obìnrin fún 20 ọdún 30 ọdún sí, tàbí kó sì wà bẹ́ẹ̀. Ìní Bíbélì sọ ní Paul parí ọ̀rọ̀ yẹn pé èmi náà dẹ̀rù pé mo lẹ́mìí Ọlọ́run o. Ìtí mò ń sọ ni pé irú àwọn tí wọ́n ní ìrírí bẹ́ẹ̀ wọ́n lè lẹ́lòmíì, wọ́n lè ṣègbéyàwó míì. Bẹ́ẹ̀ ni, kí ni Bíbélì tún sọ lórí dídáríjì ẹnìkejì ẹni ká dẹ̀ tẹ̀síwájú nínú àjọṣepọ̀ wa? Jésù Kristi Olúwa sọ fún wa pé tí arákùnrin rẹ̀ bá ṣẹ̀ ọ́, kó dáríjì. Paul wá ní, àbí Pétérù wá ní, ṣé ní ẹ̀ẹ̀méje ìwé Lúùkù orí 17 ni Jésù ti sọ̀rọ̀ yẹn. Jésù, èmi ò sọ fún ẹ pé ẹ̀ẹ̀méje o, ó ní gbà 70 lójúmọ́. Ntọ́ba wò fẹ́ mi jáde mẹ́rin pé ká dáríjì ẹnìkejì wa tọkàntọkàn, kí òye yìí ó wá yé wa. Ẹni sí ẹni bí tí ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tó tiẹ̀ tún sọ fún, torí Jésù ní pé tárákùnrin ẹ̀ bá ṣẹ̀ lọ bá kó ṣẹ̀ṣẹ̀ fún, ọfà akíkọrí olóhùn ọ̀sẹ̀ pé n tó ṣe yẹn, n tó rí yẹn, ìwọ ló fojú pé òun ṣe ẹ́ níbi, òun ṣe ẹ́ níbi, bó ń ṣe mọ̀ ń ṣe ń tóun nìyẹn, ló sì fẹ́ gbáyé ẹ̀ nìyẹn. Tàbí ọfà ó ti gbẹ́kẹ̀lé èèyàn, ó wá dalẹ̀ rẹ̀, wàá dáríjì o, ṣùgbọ́n ẹni tó dáríjì kì í wá ṣe pé wàá wá tún dá padà sípò tó wà. Irọ́ o. Ẹ wò mí, Jésù Kristi, Júdásì ọlọ́dà, ká ní pé bí Jésù ṣe wá sáyé kí Júdásì ọmọ kù tó lọ pokùnso, sẹ́yìn rò wí pé tí Jésù bá tún láǹfààní láti tún wà nù ayé, yóò wà ní kí Júdásì máa jẹ́ akápò òun lọ? Irọ́, ẹni bá dalẹ̀ kì í dalẹ̀, ẹni bá dalẹ̀ máa ń balẹ̀ lọ ni. Wàá dáríjì ẹni ó ṣẹ̀ tí ó bá jẹ́ pé ó mọ ẹ̀ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ tó rí ìrònúpìwàdà nú ẹ̀, wàá mú padà bọ̀ sípò. Pétérù náà ṣẹ̀ Jésù, ó ṣẹ̀ Jésù. Jésù sọ fẹ́ mi ju Olúwa, mo mọ̀ pé ó fẹ́ mi. Ó mọ̀ kí Jésù tó lọ bá yẹn fún ara Pétérù gan mọ̀ pé òun ti kọjá ayé o, ó sọkún kíkorò lẹ́yìn ìgbà tó ṣẹ̀ Jésù. Ṣùgbọ́n Júdásì kántá ló sojú. Ṣùgbọ́n torí pé bó ti máa ń rí fún gbogbo àwọn ọ̀dàlẹ̀, wọ́n máa ń balẹ̀ lọ ni. Ẹ̀yin ẹ wo Dáfídì, ó dáríjì Absalomu ọmọ mi. Ó dárí, ó bẹ Jóábù má pa ọmọ yẹn o, má pa ń pa mi dá sí o. Ó wù Dáfídì láti dá Absalomu sí, ṣùgbọ́n Ọlọ́run ni ó dá Absalomu sí. Bẹ́ẹ̀ ni, gbogbo àwọn tó dìtẹ̀nú Bíbélì ni wọn kì í dalẹ̀, àbí gbogbo àwọn tó bá ń dalẹ̀ wọn kì í dalẹ̀. Bó ṣe rí nìyẹn pé arákùnrin mi ó ṣẹ̀ mí, tàbí ẹni àjọdòwò pọ̀ ó wá dalẹ̀, ó yí dande, wàá dáríjì torí tara ẹ lákọ̀ọ́kọ́, ara ẹ kí ìlera rẹ ó má bàa bàjẹ́. Ìkejì, kí àjọṣepọ̀ rẹ láàrin ìwọ àtọlọ́run kó lè máa pa géré. Ìkẹta, tó bá kú sínú àìdáríjì nínú náà ló ń lọ, bọ́ bá dáa ju dáadáa lọ. Ó tọ́ mo sọ fún ẹ̀yin. Ibi tá a parí ẹ̀ sí lénìí, ìbéèrè tọ́kàn yìí lónìí ni pé kí ni ipa tí ìtẹríba ń kó nínú ìgbéyàwó? Ipa kí ni ìtẹríba ń kó nínú ìgbéyàwó nígbà tí Olúwa sọ nínú ìwé Éfésù orí 5 ẹsẹ̀ 22 ní gbogbo àwa èèyàn mọ̀, ẹ̀yin aya ẹ tẹríba fún àwọn ọkọ tiyín. Mọ́ ká tó dé ẹsẹ̀ 22, ẹsẹ̀ 21 wá sọ pé ẹ máa tẹríba fún ara yín nínú Olúwa. Olúwa fẹ́ kí a máa tẹríba fún ara wa. Ntọ́lọ́run kọ́kọ́ sọ ní kó tó sọ yẹn ni pé ọkọ lè tẹríba fún ìyàwó, kì í ṣe pé ó lè, ó gbọ́dọ̀ tẹríba fún ìyàwó ẹ̀.
ìyàwó gbọ́dọ̀ tẹríba fọ́kọ, gbogbo wa ni. Àwọn kan sọ pé Ọlọ́run ó sọ pé kí obìnrin ó fẹ́ràn ìyàwó rẹ̀, ká bìlì dáadáa ni. Tẹ́ ẹ bá ka Tímótì kínní orí 2 ẹsẹ̀ 4 wọ́n parí ẹ̀ ń bẹ pé kán kọ́ àwọn obìnrin kí wọ́n máa fẹ́ràn àwọn ọkọ wọn. Ọ̀rọ̀ ọ̀fẹ́ gbogbo wa lọ́lọ́run pàṣẹ fún bàtà dénú Jésù. Òfin 10 Jésù parí ẹ̀ sí 2. Ó ní fẹ́ràn Olúwa Ọlọ́run rẹ pẹ̀lú gbogbo ọkàn rẹ, pẹ̀lú gbogbo àyà rẹ, pẹ̀lú gbogbo ohun tó ní. Ìkejì olódàbí rẹ̀ fẹ́ràn ọmọnìkejì rẹ̀ gẹ́gẹ́ bí ara rẹ̀. John orí 13 ẹsẹ̀ 34 Jésù wá sọ pé òfin tó lèmi fi fún yín pé kí ẹ fẹ́ràn àwọn arákùnrin yín. Ẹ wá gbọ́, ó ní bí èmi ti fẹ́ yín, ẹ fi ẹ̀mí yín lélẹ̀ fún àwọn ará. Òfin tuntun nìyẹn. Tí mò ń jẹ́ kó yé yín ni pé gbogbo wa ni wọ́n pàṣẹ fún ká fẹ́ràn ara wa, kì í ṣe ọkọ nìkan ló gbọ́dọ̀ fẹ́ yàwó ẹ̀. Olúwa kan tún sọ yẹn bí ojúṣe àkànṣe fún ọkọ. Bẹ́ẹ̀ ni Olúwa tún bá ya sọ̀rọ̀ tẹríba bí ojúṣe àkànṣe, ṣùgbọ́n tọkọ tìyàwó náà gbọ́dọ̀ tẹríba fúnra wọn. Bó ní ìbò lọkọ ti nílò láti tẹríba fún ìyàwó ẹ̀. Kò sí láni nǹkan láàrin wa, ẹni tí ò yí ọkọ ó lè yí aya. Ẹ wò mí, ẹ̀yin tí ẹjọ́ ọmọ Yorùbá àti tẹ́jọ́ ọmọ Áfíríkà tẹ́ ẹ gbọ́jọ́ ó lè gbọ́dún 10 lọ́dọ̀ ìyàwó ẹ̀ kó wá rò pé ó gbọ́n ju ìyàwó ẹ̀ lọ. Ọjọ́ orí ọkọ gbọ́n. Àwọn bàbá wa lẹ̀ Yorùbá wọ́n lọ bá gbàlagbà lójú ọ̀nà, ó wá ń béèrè ọ̀nà lọ́wọ́ bàbá tó rò wípé ọ̀dọ̀ àgbà ló yẹ ká bá ọgbọ́n. Wọ́n lé ọmọ bóyá dèdìrín ló ṣe tó ìdàgbà, torí pé dèdìrín fìyàn lẹ́ o. Wọ́n ní wèrè báyàn lágbá o, àti kékeré ní ti ń báyàn lọ. Kí ni ẹ fún gbogbo àwọn tá a jẹ́ ọmọ Yorùbá tá a jẹ́ ọmọ Áfíríkà nínú ìgbéyàwó tẹ̀ máa ń rò wípé mi ìṣẹ́gbẹ́ kò tí ẹ̀ yẹ kán máa gbọ́ lẹ́nu ẹ. Tá a bá ti ń gbọ́ tó ń sọ fún ìyàwó ẹ pé ìṣẹ́gbẹ́ ò tí ì dẹni ẹ̀mí kìrìsìtẹ́nì ẹ̀ ara ní ọ. Bẹ́ẹ̀ ni tí o fẹ́ máa fọjú olí halẹ̀ mọ́ ìyàwó ẹ̀ náà ní ọgbọ́n. Tá a bá sọ pé gbogbo ẹ̀bùn rere àtẹ̀bùn pípé látọ̀dọ̀ Olúwa ló wá, sọ́lọ́run wà fún ẹ ló pònú láya ni. Ẹ̀yin ẹ wonú Bíbélì náà, ẹ rántí ẹ wonú Bíbélì Oje nígbà tí Ábígẹ́lì fẹ́ Nábálì. Ṣé ẹ mọ̀ Lábánì ó lówó ṣùgbọ́n kò lọ́gbọ́n. Bó ṣe gbogbo àwọn tí ọba ti ní lákàyè náà máa ń lágídí. Ẹ lọ wádìí ẹ̀ dáadáa. Tẹ́ ẹ bá ti rẹ́ ń tọ́ lágídí tó alágídí ẹni tó lòun gbọ́n tán tó mọ̀ tán, gbò bá sì wá wèrè ẹ̀ kan tó bá jájó lójú kò ní yọ wá lójú kankan, kò tún ní sọ pé nítorí pò ń ṣiṣẹ́ ni ọ̀nà ó máa rí bẹ́ẹ̀ ó máa rí bẹ́ẹ̀ ó máa rí bẹ́ẹ̀. Irọ́ ẹ̀yin àjọ tẹríba fúnra wa ni. Ọkọ tẹríba fáya, aya ò tẹríba fọ́kọ. Bí tí ọkọ ti nílò ìtẹríba ni pé ní tí ìyàwó ẹ̀ bá máa ṣe jù lọ, ní tó bá yé ìyàwó ẹ̀ jù ẹ lọ, jẹ́ kí ìyàwó rẹ̀ ó ṣe é. Ibi tó ti nílò tẹríba ni ẹ fọ̀rọ̀ lọ ìyàwó ẹ̀ kẹjọ fi kún lókun. Ìtẹríba ni máa ń mú kí àjọrò ọ wá. Tá a bá jẹ́ ọ̀nà àjọrò tá a lápérò ni yóò mú kí nǹkan ogun. Olúwa wá béèrè lọ́wọ́ ìyàwó ìpè kó tẹríba fún ìyàwó fún ọkọ ẹ̀. Ibi tí ipa títẹríba máa ń wáyé rè ẹ̀gbọ́n ẹ̀yin obìnrin. Ọkọ tọ́lọ́run fún ẹ, ọmọ Ọlọ́run ni àyànfẹ́ Ọlọ́run ni ìránṣẹ́ Ọlọ́run. Tọ́lọ́run bá ọkọ sọ̀rọ̀ kò ní wá báyàwó sọ̀rọ̀. Ẹ wò mí, Ọlọ́run ọ̀run ó máa ń ṣe tó wù ní. Ó rí Sámúẹ́lì ọmọ kékeré níbi àpótí ẹ̀rí. Élì tó jẹ́ àlùfáà ó wà láàyè ẹ̀. Ọlọ́run fi Élì lẹ̀ wá bá Sámúẹ́lì sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni Sámúẹ́lì ò sì gbóhùn Olúwa rí, ó lọ bá bàbá ní irọ́ ẹ̀mí kọ́ mọ̀ pé ẹ̀ ń gbọ́dọ̀ ẹlẹ́kẹ̀ẹ́ bàbá ní sọ tẹ́ wá ti gbó yẹn kó tó fi máa wí Olúwa torí ìránṣẹ́ rẹ̀ ń gbọ́. Ọlọ́run ò sì lọ sọ tó sọ fún Sámúẹ́lì kó lọ sọ fún Élì bí ti ń ṣe títí dọ̀la nìyẹn. Ọlọ́run lè bọ́kọ sọ̀rọ̀, òun sì ló yẹ kọ́lọ́run bá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìdílé. Ìgbé tó bá pín ẹ bá sọ pé nǹkan báyìí wá sọ́kàn mi, à ń retí lọ́wọ́ ìyàwó ẹ̀ kó tẹ̀lé tó bá lólúwa ló sọ. Tàbí ó ní pé mo wo ìsàkùn pé ká ṣe báyìí, tí kì í bá ṣe pé n tó fẹ́ sí yẹn máa mú wàhálà wá kí obìnrin yẹn ó tẹríba. Kóbìnrin yẹn má sọ fún pé tẹ́yìn náà bá lẹ́ ẹlẹ́mìí mímọ́, àwa náà lẹ́mìí mímọ́. Nítorí wa bá yín sọ yẹn gbò bá tó bèmí náà sọ ni màá tó gbọ́. Àṣìṣe nìyẹn o, àṣìṣe nìyẹn o. Ọlọ́run lọ bá ìyàwó Mánúà sọ̀rọ̀ kó bọ́kọ sọ̀rọ̀. Ìyàwó lọ bá ọkọ ẹ̀ sọ̀rọ̀ pé ní tí mo áńgẹ́lì sọ̀rọ̀ o. Ọkọ Mánúà wá gbàdúrà pé káńgẹ́lì tó fara ìyàwó nǹkan afárá wọn. Nígbà táńgẹ́lì yẹn máa wá lẹ́lẹ́kejì, ìyàwó ló tún lọ bá
èyí sọ fọ́lọ́run pé torí pé bọ́kọ mi sọ àbẹ́mi náà sọ irọ́ ta ni wọ́ tó máa darí ọlọ́run ò ní ṣerú ẹnikẹ́ni wa kò sì ní gbà tiwa àwa lágbà tiẹ̀ ọlọ́run ò sì yá ní brain kò sí ẹnikẹ́ni wa tó wà ní gbìmọ̀ rẹ̀ kò ní pè é sí gbìmọ̀ rẹ̀ kì àwọn bàbá wa lẹ́yìn wa ní kì í burúburú gan kí bàbá lọ́wọ́ bàbá kó wa ní pé kọ́ wa dàrú fún wa ní pé dọ́wọ́ bàbá ohun tí ó dọ́wọ́ ọmọ tí ń bẹ lọ́run rárá bàbá ò ní wojú ọmọ fún ìtọ́sọ́nà nínú ayé yìí bẹ́ẹ̀ náà ni ọlọ́run ò ní wojú ẹnikẹ́ni nínú àwa ènìyàn kò sí bó o ṣe lè jẹ́ àyànfẹ́ tó tàbí bó o ṣe ní ìfihàn mi tó tí ọlọ́run á sọ fún ẹ pé wá yá mi ń bírèènì ìkọjá ààyè ni ìtẹríba ló máa mú kí ìrìn àjò gbéyàwó kó yá ì máa mú kí ntí ọlọ́run fẹ́ sínú tọkọtìyàwó yẹn kó ṣeé ṣe nírọ̀rùn ìgbéyàwó ló máa àbí ìtẹríba nínú ìgbéyàwó láàrin tọkọtaya ni ó máa mú kí wọ́n tètè dé ìbúté yíyanjú ìtẹríba ló máa mú kí wọ́n lè ṣe ntí ọlọ́run fẹ́ fàyè wọn ṣe ìtẹríba náà ni àwọn méjèèjì ó fi lè padà sọ́dọ̀ Jésù pẹ̀lú àbọ̀ rere tí wọ́n fi gba káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere ẹ̀yin ará kò ní jù bẹ́ẹ̀ lọ lórí ètò ní òní tó bá tún di ọ̀sẹ̀ tí ń bọ̀ ní agbára ọlọ́run a ó tún pàdé ẹ̀yin tí ẹ bá ní ìbéèrè bóyá bí a ti ń dáhùn yẹn ní àwọn ìbéèrè kan lọ́ràn kankan igun nínú àyà rẹ tó sọ pé mi ò gbà bẹ́ẹ̀ mi ò faramọ́ mi ò fọkàn mọ́ àní tí ń bẹnu ọkàn rẹ yẹn tẹ̀ sínú abala àtẹ̀ àríwísí kọ tẹ̀ síbẹ̀ kọ́ léèbò tàbí kọ́ kọ́ ní èdè Yorùbá Olúwa ràn wá lọ́wọ́ láti kà á sì rí i pé a dá yín lóhùn àwọn ìbéèrè yín lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì yóò dáa fún yín o yóò dáa fún mi náà gbogbo wa la fi ìjọba ọ̀run ṣèrè jẹ nínú ayé yìí òkè ìgbà tàbá kú tán nínú ayé láti máa jèrè ìjọba ọ̀run àwọn ẹ̀tọ́ ìràpadà wa tí Jésù Olùgbàlà ti ní fún wa gbogbo wọn ni ó jẹ́ àjẹmọ́nú fún wa níwọ̀nba ọjọ́ tá a lò nínú ayé yìí ní wàá dọ̀run mọ́tọ́ pé kì í ṣe mọ́ ti fẹ́ kí n lo ayé mi mo ṣe lò ó lórúkọ Jésù Kristi táyọ̀táyọ̀ la fi rí Jésù táyọ̀táyọ̀ la ó sì máa gbé ní ayérayé yóò dára fún yín a ó tún pàdé nígbà mìíràn ó dàbọ̀.